This is Minty TV.
ọ̀pọ̀lọ́ ní tán bá sọ̀rọ̀ débi ìrù ó ní kán fò ó. Kí ni rísì tẹ́ fi ní kí wọ́n fò ó? Ó yẹ kí wọ́n lè sọ ìdí tí ọ̀pọ̀lọ́ ò fi nírù. Ṣùgbọ́n ẹ̀yin àgbà ò ní sọ fún wa. Ẹni tá a bá ti sọ̀rọ̀ débi ọ̀pọ̀lọ́ níbi ìrù kán fò ó, nǹkan kan wà níbi ìrù yẹn. Adìyẹ ń yàgbẹ́ kì í tọ̀, kí ló má yẹ tí ì tọ̀? Ṣùgbọ́n ẹ̀yin àgbà ò tún ní sọ fún wa. Eléyìí jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń jẹ́ pé kò dùn máwọ̀ ọ̀dọ́ nínú. Ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n wọ̀nyí lẹ́ ń gbé lọ. Ló ṣe rí nu fún oníṣẹ́jú méjì òun ó kàn lára bàbá ìmọ̀ débẹ̀ lóòótọ́. Nígbà tó sì débẹ̀ kí ló sì ṣe? Àdó ló mọ̀ mú jáde bàbá mi. Ó sì fún gbólóhùn rẹ̀, agbó sì fò jáde nínú àdó. Gbogbo àwọn gbàǹgbàrí tí wọ́n yọ ìbò tó yọ àdá tágbọ́n bẹ̀rẹ̀ sí ní táwọn gbogbo náà padà sùn lẹ̀ ṣe ọwọ́ yín náà ló wà. Ẹ ràn wá lọ́wọ́, ẹ ràn wá lọ́wọ́. Àwọn ò sọ pá àlọ́, àwọn ò sọ pá àdìde. Ó ń dun àwa gan-an ṣùgbọ́n ẹ̀yin àgbà fẹ́kẹ̀ ẹ sọ.